because ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìwọ rẹ̀ ẹ fún alámọ́tò wákìfì ẹ gbọ́dọ̀ dánú dúró bẹ́ẹ̀. so ọlọ́run ó gbà fún wa. Àmín. Èyí ò ti dúró báwọn. Ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ pe gbogbo ẹ̀yin olólùfẹ́ Mudir Markaz, mo fẹ́ pè yín ṣàkíyèsí. Mo fẹ́ pè yín ṣàkíyèsí. Tèmi náà jẹ́ kan nínú, táàjọ jẹ́ kan nínú wọn. Nínú wọn olólùfẹ́ Mudir. Ṣé ẹ rí èmi? Mi ò wá iyì o. Fọ́lìláì láfíìsà. Ọlọ́ba ti fún ni níyì. Ọlọ́run ní fún ní yí o. Ọlọ́run ti fún mi lórúkọ mi, mo sì ń gbìyànjú. Ọlọ́run sì ti ṣàánú mi nínú ayé. Alhamdulillah. Níwọ̀nba tí àánú Ọlọ́run tá à ń dúpẹ́ lé lórí. Kí ni mo á fẹ́ yọ lò? Ẹ̀yin tí ẹ ń sọ pé ẹ nífẹ̀ẹ́ Mudir Markaz, ẹ nífẹ̀ẹ́ wọn tinútinú nítorí Ọlọ́run. Èmi nífẹ̀ẹ́ wọn nítorí pé wọ́n ń tẹ̀lé t'Ọlọ́run, nítorí pé wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí pé wọ́n máa ń sọ nǹkan kan, ó ní àwọn ibì kọ̀ọ̀kan tá a ti máa yapa, ṣùgbọ́n ìyapa òun kìí ṣe pé ká máa wá torí ẹ̀ wá máa búyàn kó ṣe mistéèkì. Ó lè jẹ́ pé ojú tèmi ò tíì tó tírà débẹ̀, tí n bá sì tí ì rí ẹ̀rí tó bi tọwọ́ mi dànù, èmi ó takú sójú kan ni o. Ẹ̀dá tọ́lọ̀ ń dá mi nu. Mùkádàmù o. Ọlọ́run ṣe náà ṣe wà ní pé tàbá ti rí ẹ̀rí míì tí ó bí tí àwọn gbé lọ́wọ́ dànù, ó rí ibi tí ó dúró sí náà mo dúró sí. Máa takú síbẹ̀ ni o. Ó dúró síbẹ̀ ni. Ṣùgbọ́n nínú àwọn àkíyèsí tí mo rí, tí mo fi gbà fún bàbá yẹn, tí mo fi ń tẹ̀lé ni pé àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ, ó máa ń wá fákọ̀. Ó máa ń bá mu, ó máa ń ṣe kòńgẹ́. Ó máa ń ṣe kòńgẹ́ èrò ọkàn mi. Èrò ọkàn tó ṣe wà. Àti àwọn nǹkan tó ti wà nínú kìtáàbù pàṣónà tẹ̀lé. Àti tó ti wà nínú Al-Qur'ani àti hadisi Ànábì Muhammad. Bẹ́ẹ̀ ló jẹ́ kí n tán sínú ìfẹ́ wọn. Ló jẹ́ ká tán sínú ìfẹ́ Mudir Markaz. Tí a bá ṣàkíyèsí, nígbà tí Ramadan dé, Mudiru tí máa sọ ti pẹ́, nígbà mi wọ́n lè sọ pé 30 la gbà, a sì gba 30 náà lóòótọ́. Yóò sì rí bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ máa rí pé ààwẹ̀ ọdún yìí yóò pé, ṣùgbọ́n 29 ní ó jẹ́. Ní ó jẹ́. A ti mọ̀ wípé iṣẹ́ yẹn, iṣẹ́ ìyànjú akitiyan ìsáàbù, ìsìláàmù sì gbà wọlé. Ìsìláàmù gbà wọlé bẹ́ẹ̀. Wọ́n ní iná sínà àtàlẹ̀ ìṣáì harifaw, wọ́n sínà àtàlẹ̀ ìsáàbì anfaw. Iṣẹ́ ká ṣe tíra, kákọ tíra, harifaw. Yẹ ìmọ̀ pé ní gani. Ọgbà àgbẹ̀já kọkọ tíra. Tíra. Ó ṣe tíra. Ó ṣe tíra. A kò gbìyànjú. Wọ́n sínà àtàlẹ̀ ìsáàbì anfaw. Ṣùgbọ́n tọ̀, iṣẹ́ ká mọ̀ nípa ìmọ̀ ìsáàbù ìyẹn tún wúlò. Ìsáàbù. Ká mọ̀ ìṣirò ojú ayé. Àmọ́. Àwọn fálákì, awòwò sánmà, bí ìràwọ̀ ṣe ń lọ, bó ṣe ń bọ̀, yóò gbé 29 wá, Ramadan ló gbé 29 wá lásìkò kan, tó bá tún yá yóò gbé 30 wá lásìkò kan. A gbọ́dọ̀ wá dúró lórí pé súnmú lérù yàtì yìí, wà á fùtìrú lérù yàtì yìí. Nígbà yẹn tí ò sí ìmọ̀ kankan, tójú dúdú, lè rí oṣù níjọ́ tó jáde lásìkò láíláí. Torí nísìn kùrukùru ti pọ̀. Mudiru wá sọ̀rọ̀ ńjọ́ kan,
ẹnìkan bọ́ sí orí afẹ́fẹ́ ó sì takò ọjọ́ kejì. Takò ọjọ́ kejì. Ní sàlàsàlà Ànábì sọ pé súnmọ́lérò yàtìí súnmọ́lérò yàtìí. So ẹnìyẹn náà ó wá wu ìwà kan tó lòdì sí ìsìláàmù tí ó nípa àìlákèésí tó tàbùkù sí ìsìláàmù. Ìwọ tó wá jẹ́ ọmọ kéwù Mùdírù tó ń fi Mùdírù yangàn tó ń fi Mùdírù jẹun. Wọ́n fi jẹun. Ó wá tún sọ pé ẹnìyẹn ní tó gbára lé. Lórí tó gbára lé. Ó ṣe làákàyè. Ó ṣe làákàyè tó. Ó ṣe làákàyè tó. Kí ló gbára lé? Kí ló gbára lé? Ó ti ṣe mistake nù. Ó yẹ kó náà takò àfáà rẹ̀. Àwọn àfáà mọ̀ ṣe o. Ńgbà tọ́lọ̀ ní ṣẹ̀yídà láàwò. Tọ́lọ̀ ló jẹ́rìí. Ẹ bá ń fa ánàwó láìláì láàwà. ṣẹ̀yídà láàwò. Ánàwó láìláì láàwà. والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. Ẹ rí pé mi ìṣẹ́ máa tún fi ṣáídà láwù Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Ánàwó wípé òun láìláì láhúwà. Kò sí ọba mi ilá wúwà bẹ̀rẹ̀ àwọn sófin ṣe pé wúwà Ọlọ́run náà ni. Ọlọ́run ni. Wọ́n lè màláíkà, àwọn màláíkà náà jẹ́rìí. Àwọn náà testify bẹ́ẹ̀. Ánàwó láìláì ilá wúwà. Pé kò sọ́ba mẹ́ ẹ̀yà fọ́lọ́wọ́ bá ní. Wà úlù lè gílìmì àtàwọn onímímọ̀. Àwọn onímímọ̀ náà, àwọn náà testify bẹ́ẹ̀ pé kò sọ́ba mẹ́ ìta gbọ́dọ̀ máa kíkì àfọ́lọ́wọ́. Lẹ́yìn màláíkà, ó yẹ kó lẹ́yìn màláíkà. Ó yẹ kó ní wàlẹ̀ àmbìyá ẹ̀. Kò sí sọ bẹ́ẹ̀. Bàkúlù lè límì àwọn onímímọ̀. Àwọn onímímọ̀ ni àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀. Kìí sàfá o. Àwọn onímímọ̀. Onímímọ̀. Àwọn astronomy. Wọ́n tún ṣàgbà astrology. Wọ́n tún ṣàgbà àwọn astrologers. Ó ń gbọ́. وأولو العلم قائما بالقسط. Tí wọ́n ń ṣiṣẹ́ wọn pẹ̀lú òdodo. Pẹ̀lú òdodo ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Nínú onímímọ̀, mo wà nínú wọn. Gaskiya. Kódà, ẹnjìnìà Mùsíbáwò náà wà nínú wọn. Ó wà nínú wọn. Toró ni tó mọ̀ tèmi ò mọ̀. Gaskiya. Tí ò ní yẹ sà, tá bá ní ká lọ síbi nǹkan báyìí, ń máa wo ni. Kúlù lílímì náà ni. Ìmọ̀ ní. Àwọn mẹkáníkì, ìbára bá sọ ní tí mọ́tò kalẹ̀ tí wọ́n ti smántú ẹ̀, ó kà ti kọ́pù, àwọn náà wọ́n tún lè kọ́pù ẹ̀ padà. Àwọn náà tó ìmọ̀ pọ̀. Ìmọ̀ pọ̀, bá fapá ló fẹ́ máa kọ́pù ẹ̀, yóò yíwọ́ o. Yóò yíwọ́. Yóò jíwọ́. Èyí tí ó wù wọ́n, àgbẹ̀wò wọ́n ní àsọ̀rọ̀ yánà ló pe lè pè ṣáájú tó ní gbá wo ìyàwó lọ. Igbá wo ìyàwó lọ kò wá yan. Igbá tán ọmọ kéékèèké mọ̀, òun ni gbá tán fi ń mú igbá tó fúyẹ́. Igbá sì wúwo ìyàwó lọ lóòótọ́ torí pé ó kó ẹ̀gúsí sínú rẹpẹtẹ. Kó tó di pé wọ́n wọ ẹ̀gúsí inú ẹ̀ ká tó wọ́ dálẹ̀ ó wo ìyàwó lọ o. Ṣùgbọ́n gbà tí ò bá yan. Kò yàn, kò ṣàlàyé ẹ̀ pé bá tútù ni. Àwọn onímímọ̀ wọ́n jà àwọn ànábì Ọlọ́run lọ. Ó fọ ọ̀gbọ́. Àwọn onímímọ̀ ju àwọn prophets wọ́n ju wọn lọ. Wọ́n ju àwọn sàhábà lọ. Àwọn onímímọ̀ wọ́n ju àwọn sàhábà lọ. Ń tá a fi wá lé pé wọ́n ju àwọn ànábì Ọlọ́run lọ ni pé èèyàn ò lè jẹ́ ànábì láì nímọ̀. Èèyàn ò lè jẹ́ ànábì láì nímọ̀. Ó jẹ́ ànábì yóò ní ìmọ̀. Yóò ní ìmọ̀. Láàfin sọ pé wọ́n ju àwọn ànábì Ọlọ́run lọ. Ṣùgbọ́n àwọn onímímọ̀ wọ́n ju àwọn sàhábà lọ. Wọ́n ju àwọn sàhábà lọ. Lórí kìí ṣe gbogbo sàhábà ló nímọ̀.
kí ni ànábì Musa wá lọ abúdámi ìbájẹ́ àtẹ́nà lámọ̀ta ọmọ pé tí jẹ́ ìmọ̀ àánú ni bẹ́ẹ̀yìn ò bá nímọ̀ ó di pòlòfó ni ẹkùnrin tí ò bá nímọ̀ ó kàn wà ó nímọ̀ kí lẹ̀ ń wá wá sọ́dọ̀ mi ẹ ti mọ̀ pé gbọ́ àwọn nǹkan kan sínú yín ó dùn ẹ gbọ́ ìkímọ̀ ẹlòmíì torí wáàsí ní fi wá ẹlòmíì ò wá nítorí àdúrà ẹlòmíì tó bá ti yá musa nígbàgbọ́ ṣàdúrà àmọ́ wáàsí òun agbọ̀ kankan bẹ́ẹ̀ àgbọn kankan bẹ́ẹ̀ ara fà ní mú bẹ́ẹ̀ ìmọ̀ tí èèyàn bá ní ìmọ̀ dáadáa ọlọ́ni wà fókà kúlù sí ilimi alimu lẹ́yìn onímọ̀ ló lẹ́yìn ọlọ́run onímọ̀ ló kù onímọ̀ ló ká lẹ́yìn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ onímọ̀ àìpé orí là máa mú ìmọ̀ kan là máa ní ìmẹ́lẹ̀ ẹ̀wọ̀ no n tí Mudir dó lé lórí nù àwọn nìkan sì kọ́ náà máa ń ṣe wọ́n pe àwọn onímọ̀ ṣe tako àwọn Saudi tí wọ́n gbé kọ̀ǹpútà sí ojú sánmà tó máa rí ìdí ẹ̀ sànàbì lo kíní tẹ́tọ́skópù táwọn Saudi ń lò tí wọ́n fi mọ ìtumọ̀ ara wọ̀ ẹ yé ṣàtakò ojú ọ̀nà ni Mudir wà ṣé wàá rà wọn tí wọ́n ń takò wọ́n òun ni àwọn fẹ́ ubùrì àṣà wọ́n fẹ́ kó jọjọ wọ́n fẹ́ já sáájú anáfẹ́jọ́ lórí tọ́bá pé ta ní fi ìmọ̀ dájú ẹ̀sìn Mudir Markaz Mudir Markaz ni ká fi ìmọ̀ dájú ẹ̀sìn Mudir Markaz ni ọlá pé àwa náà jó ní mímọ̀ ọlá apá àwa náà jó ní mímọ̀ la fi mọ fáìlì yẹn la fi mọ ìyẹn bẹ́ẹ̀ni so àwọn tó ń ṣe tírà tó o bá ní lẹ́kù ká mọ kọ tírà lọ wà èmi náà ń kọ tírà tí mo ṣe kọ tí mo ń kọ yóò níbomi náà tí wọn náà ò lè kà ń bẹ̀. tó jẹ́ illiterate sí àárín yẹn whereas ọjọ́ ìṣe ignorant ṣùgbọ́n illiterate ni ẹ sí àárín yẹn. torí nínú tírà tí mo ṣe mo sọ pé bá mi rán mi létí Jamiu Ololufe fi lùgẹ́tì làbíyẹ̀tì wal islamiyya kí mo fẹ́ yọ lò nínú àwọn nǹkan tí mo kọ síbẹ̀ mo kọ geography wà ń bẹ̀ mọ́ntìkì wà ń bẹ̀ àrùlù wà ń bẹ̀ wọ́n ti pé ìṣáì wà ń bẹ̀ ẹ máa rán lé náà sọ́rí fún wa ń bẹ̀ kódà fíkì wà ń bẹ̀ bàlágà wà ń bẹ̀ ìlàjì wà ń bẹ̀ àrùlù wà ń bẹ̀ ilmu tíbi wà ń bẹ̀ sàn pé ìmọ̀ náà ni bàbá arúgbárò bí fi kó jọ ẹnìkan náà àwọn ọ̀rẹ́ wá ní aláàjì tírà mẹ́ta mẹ́rin lẹ́pọ̀pọ̀ yìí ìṣojú kan yìí ẹ sọ fún ọmọ yín kan bá yín separate ẹ̀ kẹtọ́ àtúntẹ̀ mẹ́rin èmi ò mẹ́ni bó kàn ṣe ń wáìlì mi kàn ṣe ń kọ́ bó ṣe mú báyìí bó ṣe mo kàn sáà ń kọ́ lọ tèmi ni mo tún kọ̀ kan lọ báyìí nìsín kitabul munasori ìlà tabaruki bil asari mo ń kọ́ lọ báyìí mo ti fún ọmọ mi pé kán bá mi dákọ torí àtù tí wọn tó tún torí Ọlọ́run kẹ́ àwọn ẹlòmíì nípa àtù tèmi tí n bá kọ́ lẹ̀ èmi gan kì í fẹ́ mi àwọn èèyàn máa ló dáa ṣùgbọ́n kì í tẹ́ lọ́rùn tí n bá ti wá kọ́ bá máa fún nínú àwọn ọmọ wa tí Ọlọ́run ní kí wọ́n ní àtù dáadáa máa ní ẹ bá mi máa dákọ tí n bá wà nù ilé èmi èsèré o gbogbo àsìkò mi ẹ̀kọ́ ni níjọ́ mi orí ó máa fọ́ mi tí ó borí yẹn ó dàrú yányán wọ́n á bomi sórí wọ́n á sùn because n téèyàn ń kó sínú ọpọlọ yẹn ó ti pọ̀ jù náà Yorùbá fi máa ń rò ń gbà mí pé bọ́dẹ́ bá rò ṣẹ́rò ìyà tó bá pẹran kò ní fẹ́ nìkan ṣe lásán wá ní sáǹsà sí ni tẹ́nìkan wà dóńdó pé ìwọ àti talẹ́jọ́ ń dọ́gbọ́n
èmi ń ṣiṣẹ́ ni o mo ń ṣiṣẹ́ torí mo mọ̀ pé àwọn tí mò ń bá dìl ọ̀jọ̀gbọ́n ni wọ́n. ọ̀jọ̀gbọ́n èèyàn ni wọ́n. àwọn tí mò ń bá dìl ò ṣe é tán. ò ṣe é tán àbí ṣe mọ̀mọ́. àwọn tí mò ń bá ṣe ò ṣe é tán wọ́n kàwé wọ́n kéwú. kí wọ́n kàwé. ọpọlọ wọn ò ṣe é dé mágolo. ìwọ tó bá fẹ́ bá wọn ṣe tó gbádùn wọn ó ṣiṣẹ́. ó ṣiṣẹ́. ó rí ẹ̀kọ́ lára tiẹ̀ náà kan tó tẹ̀lé ọ. ọlọ́ni wọ Musa lọ ó rí abúdámi ìbádì náà. ọ̀dẹ̀dẹ̀ abúdá mi ìbádì náà. àtẹ́yìnà rahmatan min àtẹ́yìnà rahmatan min indina wa 'allamnahu min ladunna ilma. ilé ìròyìn sànábí ọlọ́run abúdá ẹrú kan ní ìbádì náà nínú ẹrú wa. nínú àwọn ẹrú wa. tábúìlì ni èèyàn kan nínú èèyàn wa nínú àwọn ẹrú wa àtẹ́nà rahmatan àánú ọlọ́run bẹ lọ́dọ̀ rẹ̀. àánú bẹ lọ́dọ̀ ẹ̀. wa 'allamnahu min ladunna ilma ó nímọ̀. ó nímọ̀. àánú ọlọ́run ni tí n bá ń sọ̀rọ̀ ńgbà míì ẹlòmíì tó wá dé máa dóyá ẹlòmú wá tán mú wa ẹlòmíì wọn rò pé àbí Alágbára mi ń lo oògùn fún ẹni oògùn kọ́ ìtàn rí lára èèyàn ni. ìtàn rí lára èèyàn ni. so onímímọ̀ òun làgbà àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n tá a fi lè pè wọ́n lágbàjì ni pé ànábì kan ò ní ponú àpẹẹrẹ ìjánábì náà ni mọ̀. so ìmọ̀ yẹn ni mo rí lára Mudir Markaz tí mo fi gbáyà wọn. wọ́n fi kó wọn jẹ. èmi máa ń respect ẹ tó bá ní ìmọ̀ kódà tí n bá kọ́ ọmọ kí o ti bá rí pé ọmọ yìí ìmọ̀ wà lára ẹ̀ máa fún ní ọ̀wọ̀ rẹ̀ ẹni ọlọ́run bá fẹ́ ṣàánú ní fún nímọ̀. ọlọ́run nínú àwòrán sínú kìtàbà alladhina istafayna min ibadina àwọn tá a bá ṣàlẹ́sà mi nídìí àyà yẹn làá ní kó nímọ̀. so súríkàrí lẹ́nì onímímọ̀ ni Ànábì Ìdírísà onímímọ̀ ni ìmọ̀ Ànábì Ìdírísà ló lápa tá à ń lòdò ní ìmọ̀ ẹnjíníà Ànábì Ìdírísà ló kó wá ìmọ̀ kémìyàwó chemistry Ànábì Ìdírísà ló kó wá fálísáfà ìmọ̀ philosophy Ànábì Ìdírísà ló kó wá ilmu nujuma wal hisabi ẹ̀yọ́ mọ̀ nípa ìmọ̀ astrologer Ànábì Ìdírísà ló kó wá. kò ṣe tako ẹni tá a bá fún nímọ̀ kò dúró déédéé ẹnu ọ̀rọ̀ táwọn atáàfọ́ máa sọ fún ẹnu wá àsìtá àsìnù gbogbo ẹni tó bá nímọ̀ ó lò lè kí límù kọ́ yìí máa bẹ̀lẹ̀ kì lò dáadáa lò ìmọ̀ rẹ̀ dáadáa. àwọn akẹ́nìkan máa tako pé ìmọ̀ kan ò dáa lò ìmọ̀ rẹ̀ dáadáa bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìmọ̀ tá a bá fún ọ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀. àwọn tí wọ́n gbà pé mò ń bẹ gangan lóòótọ́ Ọlọ́run ni mo kọ́ jẹ́rìí ara mi àwọn màlẹ́kà náà jẹ́rìí mi àwọn onímọ̀ kọ́ yìí máa bẹ̀rẹ̀ kìstì. kọ́ ìmáàmìlì kìstì la ilaha illa huwal tí wọ́n dúró déédéé tí wọ́n ń fi ìmọ̀ wọn tí wọ́n fi ń ṣe dáadáa tán fi ń tọ́yàn sọ́nà tán fi ń kọ́yàn lẹ́sìn tán fi ń tún ayé èèyàn ṣe. nígbà tí wọ́n ròyìn Ìdírísà wọ́n wà àwálù máa ń dà lásà. wọ́n ló ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ẹ̀kọ́
ismu Anuhu. Anuhu gangan ni orúkọ ẹ̀. Lakin sumiyahu Idirisa. Ṣùgbọ́n wọ́n pè é ní Idirisa. Likasirati dalisi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ẹ̀kọ́ tí ń bẹ lára ẹ̀. Wa kasirati ulumi. Àti ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ tí ó ní. Huwa awwalu man kataba. Ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ. Bẹ́ẹ̀ni. Idirisa ni. Olójá mọ̀ tí jẹ́ kíkà. Huwa awwalu man allama ilman nujuma wal hisabi. Ànábì Idirisa ó lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ nímọ̀ nípa metaphysics and astrology. Òun náà ló dìtẹ́ẹ̀tì pé omi fẹ́ payé rẹ́. Òun náà ló dìtẹ́ẹ̀tì nínú ìmọ̀ náà ni. Tí ìbásọ́lá Ànábì Idirisa ni, ayé ò lè dá bó ṣe dá ayé o. Wọ́n fi sọ pé àwọn ìrìn àjò tèmi ó máa rìn tó kù tí máa rìn, àwọn ìrìn àjò ẹ̀sìn, àwọn ìrìn àjò ìtàn táà fi máa padà síbi ìtàn. Nígbà tó wá discover yẹn nínú ìmọ̀ yanrìn. Tí wọ́n bá ti tẹ yanrìn yẹn báyìí, calculation òǹkà ni náà pè ní ìsáàb. Wọ́n kà lọ kà bọ́ bá ti calculate ní tó bá mú jáde. Wọ́n ní báyìí káwò. Nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ló wá fi lọ sí orí òkè kan pyramid. Ó wá tọ́jú gbogbo àwọn ìmọ̀ yìí gẹ́gẹ́ bí èdè tí wọ́n ń sọ ńgbà náà. Ó wá kọ́ọ́lẹ̀ sáà pé wọ́n ní àgbà ò ní tán lórílẹ̀. Kò sí bí omi ṣe lè wó payé rẹ́ tó, kò gbọ́dọ̀, ó dìtẹ́tì pé kò gbọ́dọ̀ kún dé pírámìdì. Pírámìdì yẹn wà ní Egypt. State tó wà náà pè ní Giza. Mo máa ń sábà lọ ọbẹ̀ náà dáadáa. Mo ti débẹ̀ tí mo fi fọ́tò bẹ̀rẹ̀ Giza. Idirisa ló wá lọ ọbẹ̀, ló wá tọ́jú àwọn àṣírí pamọ́ síbẹ̀. Nínú ẹ̀ bá ṣe operation ó wà ń bẹ̀. Aláǹgbá náà kọ́kọ́ fi bẹ̀rẹ̀, wọ́n á lanú aláǹgbá, wọ́n á treat ẹ̀, wọ́n á rán padà, wọ́n á filẹ̀, wọ́n tún máa rìn lọ, àtúmọ̀sáyé. Wọ́n pẹ̀ àṣẹ a lè lanú èèyàn náà bẹ́ẹ̀ ká gbọ́ ọmọ jáde tó bá ní hard labour ká dẹ̀ rán padà kẹ́ni ẹ̀ dẹ̀ máa sẹ̀mí. Láyé ijọ́ òun ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ rọbí tí wọ́n bá bẹ̀ lọ tó máa pegede tó máa ṣe gbogbo ẹ̀. Ó yá kíni kan Ọ̀rúnmìlà kíni kan ṣe tó yẹ pé ṣùkẹ̀ máa gbé technology ó yẹ ẹja máa ṣe láyé ànábì sá ń lanú. Sanlanu sans operation. Ó yẹ takò yẹn náà. Ó yẹ kẹ́ takò gbogbo yẹn náà. Nígbà yìí àná ìwé sí ya scan. Wọ́n yìí sì yà scan. Ọ̀tọ̀ ọlọ́gbé sùn náà dáadé yàwó ìbá ti lórí ó yá ìdí scan yá. Ìmọ̀ Idirisa ní gbogbo ẹ̀. Falisafa ìmọ̀ tó fi detect pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ẹja ṣe báyìí èyí wá dé ẹni gbogbo ọmọ yẹn ìwé kìí ṣe mọ̀mọ́. Ẹni ṣe màmá ẹ̀rọ dànù. Ṣé gbogbo alọ́pọ̀lọ́ wa máa kú? Ṣé wàá rò pé ọpọlọ wàá sùn sí kíkan náà ni? Àwọn ọ̀jọ̀gbọ́n kan ò ní gbà. Nígbà Àwọn tó bá tẹ̀lé yín olódodo ni wọ́n. olódo ni ó yà máa tẹ̀lé àwọn mùrọ̀. Àwọn ọlọ́pọlọ kúkú náà máa tẹ̀lé. Ọpọlọ kúkú àwọn imbecile. Ọ̀rọ̀ tí Mudir máa ń sọ ọ̀rọ̀ yìí.